àṣírí ìdí pàtàkì tí Ibrahim Chatta ò ṣe tí gba àmì ẹ̀yẹ AMVCA ti tú síta. Ìjà Dayọ̀ Amusa àti Fẹ́mi Adébáyọ̀, Ọlọ́run nìkan ló lè parí ẹ̀. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí bí Fẹ́mi Adébáyọ̀ tó jẹ́ ọ̀kan lára ọmọ àgbà òṣèré tíátà ìyẹn Ọ̀gá Bello ṣe gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí ọkùnrin tó mèrè ṣe lórílẹ̀‐èdè adúláwọ̀, èyí tí àwọn àjọ AMVCA fún lọ́sẹ̀ tó kọjá. Wọ́n dá AMVCA sílẹ̀ lọ́dún 2013 láti máa fi gbóríyìn fún eré àti òṣèré tí wọ́n bá dágájá tí wọ́n dáńtọ́ nínú iṣẹ́ wọn. Àwọn AMVCA máa ń ṣe èyí lọ́dọọdún tí wọ́n á sì yẹ gbogbo eré tó bá jáde wò láàrin ọdún kan, tí wọ́n á sì pín wọn sí ìsọ̀rí tó bá yẹ. Lẹ́yìn èyí ni àwọn olólùfẹ́ àwọn òṣèré yìí yóò wá dìbò fún eré tàbí òṣèré tó yẹ fún àmì ẹ̀yẹ náà. Lẹ́yìn tí Fẹ́mi Adébáyọ̀ ti gba àmì ẹ̀yẹ yìí tán ló lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ìyẹn Ọ̀gá Bello tó sì gbé àmì ẹ̀yẹ náà lé bàbá náà lọ́wọ́. Inú bàbá náà dùn, ó sì súre lọ́pọ̀lọpọ̀ fún ọmọ rẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà níbẹ̀. Lẹ́yìn èyí ni ìyá náà súre fún ọmọ náà pé àmì ẹ̀yẹ náà yóò jẹ́ àmì ìbẹ̀rẹ̀ ohun rere fún, tí ó sì ṣàdúrà fún gbogbo àwọn tó ṣàtìlẹ́yìn fún ọmọ rẹ̀. Kò kí ń ṣe Fẹ́mi Adébáyọ̀ nìkan ló gba àmì ẹ̀yẹ o. Mercy Aigbe, Chioma Akpota, Lateef àti ìyàwó ẹ̀ Bímpé Oyèbádé náà gba àmì ẹ̀yẹ lórí eré wọn Lísàbí tí wọ́n ṣe. Látàrí bí Dayọ̀ Amusa ṣe kí àwọn wọ̀nyí kú oríire tí kò sì kí Fẹ́mi Adébáyọ̀ kú oríire, làwọn èèyàn ti sọ pé ó dàbí pé ìjà tó wà láàrin Fẹ́mi Adébáyọ̀ àti Dayọ̀ Amusa kò tíì parí. Ìjà náà wáyé látàrí bí Fẹ́mi Adébáyọ̀ ṣe kéde Bobrisky wípé òun ló múra jù níbi ìfilọ́lẹ̀ eré fíìmù Ẹniọlá Àjàó lọ́dún tó kọjá ìyẹn Àjàkájú, tí inú sì ń bí Dayọ̀ Amusa wípé báwo ló ṣe máa jẹ́ pé Fẹ́mi Adébáyọ̀ máa kéde ọkùnrin tó múra bí obìnrin gẹ́gẹ́ bí ẹni tó múra jù. Ṣùgbọ́n tí Fẹ́mi Adébáyọ̀ sọ pé òun kọ́ lòun yan Bobrisky o, wọ́n kọ́ ní kóun wá kéde orúkọ rẹ̀ ní gẹ́gẹ́ bí ẹni tó múra jù níbi ìfilọ́lẹ̀ eré náà. Látàrí bí Dayọ̀ Amusa ṣe kọ̀ láti kí Fẹ́mi Adébáyọ̀ kú oríire àmì ẹ̀yẹ yìí, làwọn èèyàn sọ pé ó dàbí pé Ọlọ́run nìkan ló lè bá wọn parí ìjà náà. Ibi tí ìjà náà máa padà yọrí sí kò sẹ́ni tó mọ̀ o. Látàrí bí àwọn àjọ tó máa ń fúnni ní àmì ẹ̀yẹ AMVCA ò ṣe fún Ibrahim Chatta ní àmì ẹ̀yẹ tàbí yan orúkọ rẹ̀ lára àwọn tó kópa tó dára jù nínú eré, tí wọn kò sì tún fún ìwé pé kó wá síbi ayẹyẹ náà, ni àwọn olólùfẹ́ Ibrahim Chatta ti bínú tí wọ́n sì sọ pé kí ni òṣèré yìí ṣe fún wọn gan tí wọ́n fi ń kóyan rẹ̀ kéré nígbà gbogbo. Ọkùnrin náà tí wọ́n tún pè ní Bàbá Tapà ti sọ pé òun kò fi ọ̀rọ̀ náà ṣèbínú àti wípé òun kò tíì fún wọn ní eré òun láti yẹ̀ wò láti mọ̀ bóyá òun yẹ fún àmì ẹ̀yẹ tàbí òun kò yẹ. Òṣèré náà sọ pé bóun ò tilẹ̀ tí gba ti AMVCA, òun ti gba ti Wọlé Ṣóyínká àti ti Nelson Mandela àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti pé bóun ò tilẹ̀ tí kàwé, òun ti gba àwọn tó kàwé síṣẹ́, àti pé ó lè jẹ́ pé wọ́n rò pé táwọn bá pè òun ò ní jẹ́ wọn ni wọ́n ṣe pé òun, tàbí pé ojú wọn dí ni wọ́n ṣe pé òun síbi ayẹyẹ náà.